Yeah, thank you once again. I think our people, you know their system. They used to flag a program. I'm on an interview with one of our brother for the interview, but I have a Mr. Wale Adepeju in front of me. Wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa movement yìí lẹ́ẹ̀kan sí. Wọ́n máa nítorí mo ti kọ́ report but nítorí flashing àwọn tó ń flag ara wọn down láǹṣe ní ìmọ̀ nǹkan tó ń bí àwọn èèyàn nú nínú nǹkan tí a ṣe ìbò ṣe pé kí ni. So ìsìn Mr. Wale wà pẹ̀lú wa ẹjọ́. Mr. Wale, you are welcome. Mi ní once again nítorí àwọn kan ò tí ì rí yín tẹ́lẹ̀. This is a comrade Wale Adepeju. He flew from Florida down to the New York City yesterday. And he has been here for long, and now wọ́n máa bá a sọ̀rọ̀ nípa rally wa yìí. Ẹjọ́ Mr. Wale, ẹjọ́ kí ni ẹ rí nípa ẹgbìyànjú? Mo kọ́ kí yín pé ẹ káàbọ̀. Wọ́n fẹ́ kí ọmọọba ni ọmọọba wà ń bí. Wọ́n fẹ́ kí ọmọọba wọ́n jẹ̀rí. So mo fẹ́ ọmọọba nìyẹn. Ọ̀gá mi ni o, ọ̀gá mi lọ́mọọba o. Mo jẹ̀ bẹ̀rẹ̀ ní so now. Mr. Wale, ẹjọ́, you are welcome once again to Oduduwa TV radio. Ẹjọ́ kí ni bẹ́jẹ̀ ti débí, kí ni nǹkan tẹ́ rí àti kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ gbà wá. Kí ló tẹ̀sùn yín sí pé ẹ darapọ̀ mọ́ àwa tí à ń béèrè Yorùbá nation yìí pé ó tó gẹ́. Àti let me start from there. Right. Thank you very much. Kí ló mú mi darapọ̀? Ìdarapọ̀ yẹn inú ọkàn. Ẹ̀yin wa ẹ bá wa lock and live, ẹ bá wa share, wọ́n flag wa down lákọ̀ọ́kọ́ ní ẹjọ́. Love and share and like. Inú ọkàn ló máa ń wà. You are either born as an activist. I don't think you can learn to be an activist. Or you can switch from being non-activist to being an activist. In me, I've always been an activist right from childhood. So, ẹni tí ò bá lè gba èèyàn jẹ́ kọ́nyọ́mọ́làkejì jẹ́, kò sí bó ṣe lè rí nǹkan tó ṣẹlẹ̀ ní Yorùbá land tó máa accept. So, mo rí pé èèyàn jẹ́ yẹn fẹ́ pọ̀ jù. Gbogbo akọ́là ń jìyà l'Amẹ́ríkà o, gbogbo akọ́là ń jìyà London, gbogbo akọ́là ń jìyà in Germany, Belgium, all over the world. Some of us are doing very well. Or at least we're managing better than every person in Nigeria. But we ṣe gbogbo ala lè rí ìyà tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa back home, and we turn a blind eye to it. I happen to be one of those people. So, ìyànjẹ yẹn òun lára ẹ̀mí pọ̀. Seeing that àwọn Fúlàní, they have a mission to take over all of Nigeria. Fulanized, that's what they call it. That means we want to take over the whole land space called Nigeria. And Yoruba people, I'm not going to talk about other parts of the country. I'm not going to talk about Igbo people, Middle Belt, Yoruba people alone. We happen to have a curse placed on us with leadership. We have leaders that are all selfish or self-centered. Individual mission is what they go after. So Awara Bibai, ohun tí wọ́n fẹ́ is pé bamba ni mo yó, mi ò care what you don't come anybody. As such, you have a few people that are having a great time, they're having a good time. The majority of the people are suffering, and they don't care. So, irú àwa yẹn sìn, tí Ọlọ́run fún ní ọkàn láti jẹ́ pé ká má lè fojú fò dá pé ìyà ń jẹ àwọn èèyàn wa. Àwa là ń dìde pé kò sí bí ó ṣe lè ṣẹlẹ̀, a máa gbìyànjú tiwa. We're going to try our best, and that's why I'm involved in this. I could have said, I have a few friends that don't believe in this. I have some friends that tell me I'm wasting my time. I don't really care much about that because I would rather try and end up wasting my time than not try at all and see that I could have made a difference. It will not be for lack of trying. It will be just down to the will of God.
whether Kolo Mafia Missy that will succeed or will fail, it doesn't mean we shouldn't try. So, on top of what's Nigeria here, but I've been to, this is not my first rally, I've been to a few rallies before now. And the reason why I leave my job and I come to rallies is just to, just add my own piece to the whole movement. Every individual matters. Now, to ensure we mount pressure on the governing party, the government in Nigeria, that enough is enough. We cannot continue this way. The country is being run aground. Buhari does not have the capacity to bring that nation to where it should be. Onibo Shepa, and we all know how it is today. Good. You know how much dollar was 5-6 years ago? We know how much it is today. And it's very clear that Buhari is going to run this country aground. We need to do something about that. Do we want to be encumbered with debt? Is borrowing money all over the place. It's too much. Money guaranteed with resources from the south. The oil in the southeast or the southeastern region, and other produces from the western region. Okay, I want don't let me cut you short. I want to ask one question. It's like people don't know what they call referendum. Wọ́n mọ ìtumọ̀ nǹkan tá à ń pè ní referendum. Ó rò yí pé bóyá ká gbé ìbọn, ká gbé àdá, ká bẹ̀rẹ̀ sí jà. Bóyá ẹ máa bá mi ṣe àyànyàn kínní yẹn ní referendum tó jẹ́ pé nǹkan tí a ṣe wá dúró síwájú UN lẹ́nìí nìyẹn pé ókè tẹ bá fẹ́ mọ̀ yí pé òótọ́ ní nǹkan tá à ń sọ, ẹ jẹ́ ká lọ ṣe referendum kẹ́ wá lọ mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́. Kí ni nǹkan tí à ń pè ní referendum gan? N fẹ́ jẹ́ kí ẹ bó jẹ́ nítòyìnbó bó ṣe yé yín referendum yẹn fẹ́ jẹ́ kẹ́ bá mi ṣàyàn náà. So referendum is not different from your regular elections you do in Nigeria. What is an election? You go to the polls, you elect someone. You have multiple candidates and you pick someone over the others. So you have 4 or 5 candidates, fight for a job, maybe presidency, governor, or I'm sorry about that, governorship, chairmanship of a local government, or whatever it is. And you go to the polls, you pick someone, and that person becomes the substantive of the executive, or whatever it is, the position. So, also referendum generally. Referendum is a yes or no thing. The question is going to be, do you want Yoruba nation? Yes. Or do you want to separate from Nigeria? Yes or no? At the end of the day, if we agree to a referendum, we that want our own separate nation, we're going to campaign for people to vote yes. Those that do not want Yoruba nation, they're going to campaign for us to remain as one. At the end of the day, we have a date set. We go to the polls, people vote, whichever one wins carries the day. So by JP, majority vote to keep Nigeria as one. Hands up, we accept it. Okay. The majority vote to have Yoruba nation as a separate country, hands up, they have to accept. So, kò ń ṣe pé ohun tá à ń ṣe ni pé a fẹ́ referendum o, ẹ kàn declare Yoruba nation today. No, it's to put it to the vote. To put it to vote for people to come out and express their own wish. That's all it is. It's not about a declaration that's going to be made and say, we have Yoruba nation now, and that's all it is. No, that's not what it is. Good. Thank what you, it is we're going to put it to vote, and whoever wins, wins. And that's the end of it. Thank you. Thank you. In roundup, there's one question I used to ask people. Bí ìbéèrè tí máa ń béèrè pé ẹ jọ̀ọ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Akintoye. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa bàbá? Bàbá is now 86, 87. For a old man, even in an hospital bed, he still grant an interview láti bá àwọn Yorùbá sọ̀rọ̀ nípa rally yìí. As a Yoruba man, ọmọlúàbí la máa ń pera wa, ìtumọ̀ Yorùbá nìyẹn.
What can you say about this old man? Bàbá, tẹ́ bá ń gbọ́ mi, ẹ̀yin adalẹ́, àtúbọ̀ dalẹ́ yìí báyìí. Ẹ ṣé, ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Thank you for having led us this far. Thank you for all the effort, all the energy, even in your old age. Ìgbà mẹ́ta ni ìgbà ìdáláyé, ìgbà alẹ́lẹ̀ wà yìí, ìgbà alẹ́ yìí, ẹ tún ṣì ń lò ó nígbà táwọn contemporaries yín tán wò pé àwọn ń jókòó àwọn ń jẹun ọmọ. Ẹ̀yin jáde, ẹ ń fi ìgbà lẹ́yìn, ẹ sì ṣe fi ń sin ọmọ Yorùbá. Bá a dẹ̀ ṣe bá ìtàn yẹn ni pé ẹ ti ń ṣe kinní kì í ṣèdí kì í ṣàná ẹ ti ń bá bọ̀ tó pẹ́. So a dúpẹ́ lọ́wọ́ yín fún mi tẹ̀sìn wá dé kọ́lọ́ túbọ̀ lọ́rọ̀ ẹ̀ ní kẹsàn-án wá jù báyìí lọ. You are our leader, no question about it. We follow you, we are behind you, I am behind you. And I pray to God Almighty to keep on to strengthen you to be able to lead us further than where we are today. Amen. Tí Ọlọ́run bá ṣe pé ẹ̀yin ni mi ò mọ báyìí dáadáa o, ẹ̀yin ni Moses gbà wá. Àwọn mú Adélè Joshua, God bless you. Mi ò mọ èyí tó jẹ́ Joshua landed tó máa mú Adélè lérí gangan. Yeah. Whatever it is, whichever one it is, kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí kí ẹ rí Yorùbá nation established. Amen. Ibi tẹ́ ẹ ṣe dé yìí, a kí yín ẹkú tó takuntakun. Ibi tẹ́ ẹ máa ṣe dé, àti kí yín lè ní. Ẹ wo, remain strong, remain resolute. Thank you, bro. God is behind you, is behind us. We're gonna have our nation. Thank you, my bro. Thank you, my bro. He's my brother. He's my brother. You can see him. Let me just change the camera. He's my brother. He's my comrade. He's a body. We call it body in America. Yeah. He's a good man. One love. Ṣé gan. Mo ti fẹ́ pé àwọn brother wa kan àwọn ẹ̀rí wọ́n daṣọ aṣọ mẹ́ta ni mo orú mú mi. Ọkùnrin mẹ́ta ni. Kí orú máa mú yàn nú AC ẹ̀ mọ̀ pé ó yí sí gan. Ká má sọ mi. Aṣọ mẹ́ta ni mo fẹ́ wá pé ọmọ lọ́la rẹ̀. Mo fẹ́ pé aṣojú àwọn ọmọ ìmọ́lẹ̀ Yorùbá in diaspora. The cadet promotion. Yes, he's a chairman of CEO Cadet Promotion, and blessed to God, you can see the T-shirt on everybody. The ìmọ́lẹ̀ Yorùbá in diaspora, they gave us a free T-shirt. So máa bèrè ọ̀rọ̀ tí máa bèrè lọ́mú kan fẹ́ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ bàbá ni nítorí gbogbo nǹkan tó ti ń sọ tí àwọn èèyàn wa náà ti ń sọ wọ́n sọ àsọdánù ọ̀rọ̀ tó yé gbogbo wa ni bọ́n fẹ́ jẹ́ kí ọmọọba Àgbànà kí wọ́n bá dúpẹ́ lọ́wọ́ bàbá gan àti gbogbo àwọn tí wọ́n dìde tí wọ́n wá síbi nítorí ọ̀pọ̀ lápè díẹ̀ ló wá bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe rí but n fẹ́ jẹ́ kán bá dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Akintoye àti gbogbo àwọn tó dìde tí wọ́n wá sí pàdé yìí kán dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n ṣe tó ń mú ọwọ́ ní àpò wọn tí wọ́n fi ṣe iṣẹ́ ti aṣọ tí a gbé jáde ẹ ṣe ọmọọba ẹ ti wà ní gbàgede ODTV and radio ẹ káàbọ̀ sà gẹ́gẹ́ bí ṣe ti sọ ẹ ti gbọ́ àlàyé nǹkan tó fẹ́ jẹ́ kẹ́ ṣe ní ṣókí sà. Lákọ̀ọ́kọ́ náà gbogbo lọ́wọ́ Ọlọ́run ló wà gbogbo tẹ́lẹ̀ bá máa jẹ́ lílé ayé ó gbọ́dọ̀ gbà fún Elédùmarè ó fi gbà fún Elédùmarè ọba tẹ́rẹ̀ẹ́ kárí ayé Ọlọ́run ọba tó ní dédé lọ́dọ̀ Ọlọ́run ọba tó ń sọ pé ó máa rí bẹ́ẹ̀ ládẹ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba tó ń jẹ́ mi ni àrí ìró àlá àdàgbà má pààrọ̀ òye Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ a fi yìn fún bí ọjọ́ èyí ó ṣe ṣe tọ́lá kó tún ṣe ṣe jù bẹ́ẹ̀ lọ àwa dúpẹ́ tẹ̀lé lọ́wọ́ aṣíwájú wa Professor Banji Akintoye wọ́n ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà wọ́n gbìyànjú àìsàn àìwó wọn òun la rí lóyún gbàsásán torí ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣerú eléyìí ṣùgbọ́n ọjà effort their in vain wọn ò rí lájọ orí sí gbogbo iṣẹ́ tó ṣe àwọn èèyàn tẹ̀lé sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣe ṣùgbọ́n lónìí ojú rí ẹnu lè ròyìn gbogbo tó ṣe adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kejì mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìmọ́lẹ̀ Yorùbá in diaspora wọ́n ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà gbogbo àwọn èèyàn tó wá síbí lónìí kò sí ẹni tí ò gbaṣọ aṣọ lè tún kúnlẹ̀ tí a bá tún rí èèyàn bíi 1000 tó bá tún lòún bọ̀ aṣọ tún wà nílẹ̀ ìlérí ni ọ̀tọ̀ ni èèyàn ló ń ṣèlérí
ṣùgbọ́n tí ò ní mú ṣẹ ṣùgbọ́n adúpẹ́ pa ṣèlérí àwa dẹ̀ mú ìlérí wa ṣẹ. àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àtàwà níkàlẹ̀ bẹ̀ látòrí comrade Peterson àwọn fi yàtọ̀ náà wọn sílẹ̀ gbogbo kan tó yẹ kán ṣe lónìí wọ́n ní àní Yorùbá yìí láti gba Yorùbá nation wọn ló jẹ àwọn lógún. adúpẹ́ lọ́wọ́ comrade Arole ọmọ baálẹ̀ Akẹ̀sán ọmọ Akẹ̀sán baálẹ̀ ọjà bẹ́ẹ̀ ni ọkùnrin takuntakun ni wọ́n láti Ṣàgámù náà ti wá àìsùn nípẹ̀rù lọ́nlọ́n wọ́n sùn wọ́n wo látàná àtàgò mẹ́rin ìgbà tí wọ́n ti jọ jí ta ti ń pera wa ẹ ti ń bọ̀ wà àdúpẹ́ pé a pàdé àtúwádúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa alájà 1010 la máa ń pè wọ́n ìbá tí wọ́n níbi tó bá wà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn gan wọ́n dílé mú ni wọ́n dẹ̀ wà lọ́dún brand ìdúṣà wọn nìkan madam Victoria àwọn ọ̀gbẹ́yìn madam Adéníkè òfin wọn ọ̀gbẹ́yìn àtàwọn tí wọ́n ráyè láti wá gbogbo wọn náà wọ́n ṣiṣẹ́ takuntakun bẹ́ẹ̀ ni àtàwọn tí wọ́n ráyè láti wá gbogbo wọn ṣiṣẹ́ takuntakun láìsùn láìwo ni wọ́n ṣiṣẹ́. adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé kò sẹ́nì kankan nínú wọn tí kò ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn tó wà ní Brazil ní kádárúkọ ní túnlé Chicago ní o Àlàó Tìjání ní o ìjákiri bẹ́ẹ̀ ni àti ìdè Amẹ́ríkà a sì lọ́ọ́ ka àwọn tó wà ní gbèríko ní àwọn tí wọ́n wà ní Dubai ní o àwọn Prince Adéwálé Adédìgbà táwọn ní ká sọ ni àwọn tó wà Nàìjíríà ni o àwọn Adésọjí Adélọ́wọ̀ tán ní ká sọ ni o gbogbo àwọn ẹgbẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ń ṣe kí méje ẹ̀yà mẹ́fà kábà pàrọ̀ sí Amẹ́ríkà kábẹ̀ látọ̀dọ̀ ìjàkiri ọkùnrin takuntakun ní ọkùnrin tí kò dákẹ́ tọ̀tọ̀tòru tó ní ibi tó bá máa gbà ló máa gbé gbà pé òun dúró dédé tán fún wa ni ó gbìyànjú tọ̀tọ̀tòru àìsàn àìró bó bá wa débí ni lórí fóònù adúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tó kù tí wọ́n lè wá tí wọ́n sí ibi adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ìdí kàtúbí ló bá fà wọ́n tí wọ́n fi lè wá sí pé bóyá àgbàgbé wọn. really appreciate ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ àtúmọ̀rí yín bá ẹ ṣe rí gẹ́gẹ́ bí o ṣe ń lọ mò ń lọ káàkiri náà ni so màá tún lọ sọ́dọ̀ ìyá wa kan náà takuntakun ẹ má bínú màá rí bó. Kó má dàbí pé àwọn ọkùnrin ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kọ́ mo ní ìyàwó kan náà bí àwọn náà ti ṣe wọ́n Adébùkọ́lá lórúkọ wọn so àwọn náà máa júwe ara wọn wọ́n dẹ̀ máa sọ nǹkan tó wọ́n rí fún wa nítorí mo ti bá wọn sọ̀rọ̀ náà takuntakun àwọn náà fi iṣẹ́ sílẹ̀ fọ̀nà sílẹ̀ even àwọn ọmọ gan wọn tún fi wọ́n sílẹ̀ kẹ́tù máa wò yẹn fún obìnrin so ẹ jẹ́ màá fẹ́ jẹ́ kàn náà bá a sọ̀rọ̀ ní ìṣẹ́jú péréte kan so ẹ ṣe mà ìyá wa ẹ bá àwọn ọmọ Odùduwà sọ̀rọ̀ mà. so mo kí gbogbo ara lé o ó kí wa pé akúndédé àsìkò ojú ọjọ́ ṣeré orúkọ mi ò yí padà èmi náà ní Adébùkọ́lá ọ̀rẹ́ yín ọmọ yín aya Àyànkọ́lá tó gbé mi jáde tẹ́ ti ṣe rójú mi bí ní United Nations náà ní tó wà ọ̀rọ̀ tó wà lẹ̀ wọ́n ṣe ń pa àwọn èèyàn wa bí ẹni pa ẹran káwọn Fúlàní sọ ẹ̀jẹ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ tó sọ ẹ̀jẹ̀ wọn domi tán mú ó jẹ́ nǹkan tó kún mi lójú ó jẹ́ kí ọkàn mi bàjẹ́ ló mo ṣe tara látòrí ìpínlẹ̀ ibi tí mo wà náà lásán pé wọ́n láti dé ìpínlẹ̀ New York náà láti lọ bá wọn darapọ̀ kí n sọ wípé èmi náà fi ẹnu sí i pé ìdúnkokò ìwà ìrẹ́nijẹ ìpànìyàn tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà di nípa fífọwọ́ ọlá gbanilójú láti máa sọ wípé ìyá àparò kan ó ga jù kan lọ mo ní pé bó ṣe ń lọ yẹn lábalábẹ̀ pé kò dùn mọ́ mi nú ìdí èyí ló jẹ́ kémi náà sọ pé kémi náà wá sọ̀rọ̀ sókè kí n darapọ̀ máwọn èèyàn mi kí n sọ pé n tó ń lọ mo fọwọ́ sí èmi náà fi gbogbo ara sí Responsible Nigeria International Initiative ló ń bá yín sọ̀rọ̀ wípé
tí pọ̀ tó pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀la mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túyáyá ká túyàyà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni torí pé ìpànìyàn tó ń lọ ó tún gẹ̀ lórílẹ̀ wọ́n tún gba Zamfara ní àárọ̀ yìí Yorùbá wuyì mo kì í ẹ fún àwọn sọ̀rọ̀ ẹjọ́ má bínú distraction ni o. ó wà bẹ́ẹ̀ àpọ̀ bí. bó ṣe ń kà mí lára sí ni ní ìpínlẹ̀ Zamfara láàárọ̀ ìròyìn tó jáde ń bẹ̀ ó lágbára ìròyìn tó fọ́ni lọ́kàn jẹ́. wọn fẹ́ jẹ́ ká ṣe rálì yìí. wọn fẹ́ ká ṣe rálì ní gbogbo wọn dẹ̀ ní ó yà wá tó bá yẹ kó wọ́n para wọn kó lè máa para wọn nìṣó àní pé kí ni kó tiẹ̀ jẹ́ kí ni kó jogun omi kó yẹ tẹ̀ wá lójú o. mo fẹ́ jẹ́ kẹ́ bá a dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akintoye ẹ jọ̀ọ́. tó bàbá mi àgbàlagbà oyè mo kí yín Kẹ́mi Ọláògùn àjẹpẹ́ ayé nítorí pé wọ́n ní tí ọmọ téèyàn bá ní àgbàlagbà lẹ́yìn ọkàn ẹ̀ máa ń balẹ̀ inú wa dùn pé àgbà yín ó tolé àgbòsẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ yín pé pẹ̀lú ògo Ọlọ́run pé àgbà yín ò ní bàjẹ́ kò ní sú yín kò ní rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tó bá ń dùn tó ń ta pẹpẹ tó ń gbé fúkẹ́fúkẹ́ sí Ọlọ́run níjà fi ń ṣàwátì ẹ ṣé mo dúpẹ́ àtẹ̀lé ara yín yóò túbọ̀ máa ẹ ṣé ma I really appreciate thank you very much you are welcome ma ẹ ṣé ma ṣe ti rí bó ṣe ń lọ àwọn ẹni bí yìí èmi ò máa ń ṣe pé nítorí ọmọ ẹ̀mí ni mí confam ọmọ ẹ̀mí ni èmi ò ń ṣe pé but gbogbo ègún tó wà nínú Bible pátá gbogbo ẹni tó bá ti ń sọ wípé kọ́ blọ́ọ̀kì kọ́ down dislike àbí kí lẹ ṣe pé mà àwọn tó flag program èmi ò mọ nǹkan tó ń bí wọn nú o tó bá ti jẹ́ pé ẹ bá ti fẹ́ máa gba ègún tó wà nínú Bible ẹ jọ̀ọ́ tó rọlọ ẹ má flag program tèmi ẹ ṣáà ti rojú mi rí tẹ́lẹ̀ mo bá ń lé ní o ọmọ Ifálóyè Ifákọ̀yà ni mi Àkẹ́sọ́ bá lọ ọjà mo bá ń lé ní but ẹ àfẹ́ lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má flag program tèmi ẹ má flag program mo wá ní obìnrin kan bí ọkùnrin ọ̀gá mi ni o inú mídíà wọ́n kọ́ mi lánàá mo rí bẹ́ẹ̀ rí lórí program fi ṣe wọ́n ṣe ń fún mi rí àṣà mo tún làágùn nínú ìtì gbogbo iná ilé mi pátá ni mo tàn mò ń làágùn wọ́n kọ́ mi Oduduwa TV ni o àtúgbàlejò ń yá wa kan ìyá wa yẹn tikatika so ẹ jẹ́ kí ọmọ bá gba iṣẹ́ yẹn kán bá mi máa sọ yà yà á fúlọ̀ mà. mo kí gbogbo èèyàn ọmọ káàárọ̀ òjìrè tẹ̀ ń wò wá ẹ ṣé àdúpẹ́ àní ṣe Adéwuyì Abíọ́wá live. ìyọnu nǹkan tá a ní nínú mídíà nìyẹn. No, I'm a manager and he's a very active. He's our aleshe without we cannot do without Ige. He's a very agile man. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rally títò. Olúwa ṣe. Lọ́kà tó lọ sínú interview. Ẹ bá a súnmọ́. Ẹ jẹ́ kí n bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. Orúkọ wọn ìgbà tí mo ṣe ìbá ní wọn kò kọ́ ní wọn tán ní pé màá ní agbúdọ̀ ṣe ni ẹ̀yin èèyàn wo lọ ni o ẹ wò ó yàgò tó tún lórí wọlé. ó tún gbórí wọlé. àwọn tó wá ní ìdí wọn àti lówó àwọn náà gbórí wọlé o àwọn náà wà. New York làwọn jókòó sí tí wọ́n fi àga wọ́n fi ṣe pé Buhari Fúlàní lọ sí orí wọn sì ní ìbàjẹ́ ni. kí lẹ́yìn fẹ́ fi darapọ̀ mọ́ agitation. a fi ọmọ àlè Yorùbá bàbá tíṣà ìjà àwọn èèyàn ó tẹ̀wé lọ. ẹ máa sísè wá ìgbà ṣe láìpẹ́ tàbí rẹ̀ ẹ ṣe ẹ má fi àyà ìfẹ́ ìdaramọ́ agitation yìí ni pé mi ìtẹ̀wé pa ní agitators papọ̀ mo fẹ́ pa ní freedom fighters because it's not even in Nigeria àwọn èèyàn wa bí wọ́n ṣe ń pa wọ́n bí wọ́n ṣe ń bá wọn ò lọ sóko ebi ti pọ̀ jù àwọn tó bẹ̀ wà níbi bíi àárín nǹkan tó pé up nepa kò kí ń ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó normal thing. Up nepa is not a normal thing. Bad road is not normal. Kò sí free education. Everything in Nigeria ó kàn turn upside down. Buhari is a failure. Ìlú tí Gumi ti ń gba ransom. Ìlú tí South West ti ń ṣiṣẹ́. Tẹ́kọ̀ lọ fi ń bá wọn north. Ìlú tó yẹ wípé tó bá gbé èèyàn kò sẹ́ tó bá care fún no health care service kò sí kankan tí Yorùbá ń jẹ kò sí tí Yorùbá ń jẹ ní àǹfààní bó ṣe wò pé ó tó gẹ́ ilé ti yá ó tó kọ́mọ Yorùbá máa lọ sílé àwọn fẹ́ bá Fúlàní ṣe mọ́ ìlú tí ẹ̀mí màálù ti fálù jẹ̀mí èèyàn lọ
You cannot rule under 1999 constitution. And you think you can rule Nigeria under 1999 constitution and when they say we do it, go possible. Yoruba Iletiya, we have to go. Yoruba nation now. Now, ni ìyá mi mo wá fẹ́ jẹ́ kẹ́ ṣe nǹkan méjì ní mẹ́fẹ̀rẹ̀. Number one, fẹ́ jẹ́ kí ẹ gba àwọn Yorùbá wa. Ṣé rí tí bá sọ bá ṣe wà bí àwọn táwa láti outside New York lápọ̀jù. So ti yẹn and then kíní yẹn náà ṣẹlẹ̀ nígbà tá a ṣe ti Washington DC tó jẹ́ pé àwọn tó wà nílùú yẹn gangan wọn ò jáde bó ṣe pé àwọn táwa láti ìlú mi láìbí ti New York ń sìn àwọn táwa Florida outside láṣẹ wa ṣe àmọ̀ràn ó lè fẹ́ gba àwọn Yorùbá wa lákòótán láfta ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Akintoye. Ṣé rí tó bá ní àwọn kò jáde ní New York èmi wà ní New York mo ti jáde wá wọ́n ní ọjọ́ òyìnbó ń gbà mí kí mọ̀ pé èèyàn ò wá àti sọ̀rọ̀ táwọn bíi ilé ní ìsìn we are over 500 about 1,000. Aju 500 lọ confirm. Àti nípa 1,000. So ẹ̀yin tó kù tẹ́ bá wá ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ni at least àwọn èèyàn turn up tẹ́tẹ́ bá wà ní ẹ̀wọ̀n pé kí ló fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n máa rí gbà my dear ọkọ̀ Yorùbá nation kan ti kú o bọ́ńbà ló kú tó ní kálukú kan sí ibi bọ́ńbà lèmi kan wà ẹjọ́ èmi a lè lápò bí bọ́ńbà thank you tẹ̀lé wa ẹ̀yẹ ká lọ sí Yorùbá nation bravo Yorùbá nation òun la fẹ́ no going back. àwọn wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Akintoye Yorùbá wí mo máa ń sọ fún yín lórí show mi pé Yorùbá nation wọ́n ní plane ibẹ̀ làwọn bàbá Akintoye jókòó sí Yorùbá nation wọ́n ní bus inú bọ́ọ̀sì yẹn làwọn Sunday Igboho wà ṣẹ́rí àwa Yorùbá ń wù yí báyìí àtàwọn kọ̀ọ̀kan àwa mú bọ́ǹbà lẹ́yìn. bọ́ǹbà dáadáa lọ máa lọ ẹ̀rí Afghanistan ni ṣé òun mú pléènì. bọ́ọ̀sì yẹn gan sí lápì wà nínú bọ́ǹbà ẹ̀yin èèyàn ẹ̀yin Yorùbá ẹjọ́ ìwà ẹ máa bọ̀ mo lè lápù yín mo lè lápù yín àmọ́ lápù nínú lẹ́yìn bọ́ǹbà. Thank you. Plane ti kú o mo sọ fún yín àwọn Akintoye wọ́n ti kúnnú plane no going back àwọn Sunday Igboho wọ́n ti kúnnú bus no going back èmi àti náà ẹ̀ṣẹ̀ ń join bẹ́ẹ̀ni bọ́ǹbà la wà o àyédèwà fún yín mo lè lápìyàn 200 ẹjọ́ ìwà thank you ma God bless you ma kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí ma bá wù í lórúkọ mi thank you ma thank you jẹ́tí rí bẹ́ẹ̀ a ti ń lọ a ti ń move o wọ́n rò pé àwa ni o àwa àpọ̀gán o àwọn ìyá mi kan wà lábẹ́ igi n bá lọ ṣó yín lábẹ́ gẹ̀rù abáyìn bọ̀ létà ni màá mú wọn màá lọ sábẹ́ igi yẹn nítorí a ní anointing oil wà tí àwọn èèyàn wa náà tán ṣe wọ́n gbàdúrà mo tún fẹ́ rí obìnrin ni máa lọ sọ́dọ̀ ẹ̀ sìn ìyá wa yẹn takuntakun ni wọ́n wọ́n tíra yìí o ẹ̀rí káwọ́ síbi ẹ jẹ́ sọ fún yín ibi tèmi páàkì sí wọ́n ní $80 ni màá máa san per night. $80 lọ́mọ bá gbàdọ̀ náà máa sọ. ẹ̀rí $80 ẹ bá mi ṣe sí owó ẹ mọ̀ wípé yìí máa ń ṣe owó. torí ẹ bá sọ pé àwọn ará Amẹ́ríkà àṣe kankan. ẹ tún ẹ ṣàánú wa ni. jẹ́nu là ń jà ní. ẹ ṣàánú wa o. $80 sọmọdé owó ni. almost $2,000 yìí. à ń bọ̀ àbá yín ẹjọ́ ìyá wa kọ́ wà bíi náà wọ́n bá a sọ̀rọ̀ wọ́n á dárúkọ ara wọn obìnrin bíi ọkùnrin ni wọ́n ẹ ṣe my sister you are welcome. ẹ̀yin tèmi nílé. ṣé àfẹ́jẹ́ kan lójú yín ni 6 feet ẹ̀jẹ̀ kan rí náà tí mú yẹn I like you thank you. mo ní mo kí yín o mo mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ ń gbìyànjú níwọ̀n bá tẹ̀lé ṣe ṣùgbọ́n omi pọ̀ jọ kà lọ a dẹ̀ mọ̀ pé ìjọba Nàìjíríà ò fẹ́ kẹ́ sọ. How many days? Gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n mi ti sọ ń bí àwa ń bí tá a jà fún yín tá a lè jà fún ara wa náà tábàlẹ̀ àjà fún ara wa kò ṣe pé tó bá fẹ́ wá gba ipò ní Nàìjíríà àbí a fẹ́ wá ṣe òbí kan bọ̀ torí pé a mọ̀ yín pé kò sí bí a ṣe lè pe àjò nílé tó àìmá wá sílé a ní properties alẹ́ bí tá a lè gbàgbé a ní ties to Nigeria so because of that we find it like this is our duty since the government yìí tí tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sọ pé ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ní kán di ẹnu yín mú ẹni tó bá sọ̀rọ̀ bí kán pa bí kán jù sẹ́wọ̀n so àwọn wà mí tó jẹ́ pé a ti wà immune láti lè jà fún ẹ̀tọ́ yìí so mo fẹ́ kẹ́ gba pé àwọn tó wà ní ìlú òyìnbó kan tó ń dá wà látilẹ̀ kan tó bí mi ní ojú ń lọ́rọ̀ ilẹ̀ ní ẹ̀ orúkọ tèmi Yétúndé ní orúkọ tèmi jẹ́ mo ẹ bá ẹ sọ̀rọ̀ lẹ́ni báyìí sí mo gba ọjọ́ méjì lẹ́nu iṣẹ́ ni tí bá ní kí n sọ pé kò ṣe bí ìgbéraga ọjọ́ méjì yẹn wù mí like $2,500 tí mo waste but mi ò waste ẹ̀ tó pé mo mọ̀ pé mo ń jà fún ẹ̀tọ́ ìlú
like mo ẹ sọ ó ṣe ìgbéraga mo kàn fẹ́ kẹ́ mọ̀ bí gbogbo wa ṣe sacrifice láti wá sí sacrifice ńlá ni mo jẹ lọmọ kékeré náà bẹ̀rẹ̀ kí n lọ gbé mo san owó fún yàn láti lọ bá mi kọ́ ọmọ ẹ bá ń sọ̀rọ̀ so bàbá ní pé ká jáde ìwọ̀nba tẹ́ ẹ bá lè ṣe ládùúgbò ilé tó sílé ẹ̀yìn ẹ̀ ṣe ìwọ̀nba tẹ́ ẹ lè bá àwọn ètò wa sọ nílé àwọn South America ti dó òyìnbó káàkiri náà à ń jà tó gbé kí ni a mọ̀ pé àjò lè dàbí. bẹ́ẹ̀ni o. a mọ̀ pé àgbàdo kíkan búburú kàn wá àwọn kan ní Oǹdó ní Ìbàdàn àwọn tó kàn àgbàdo àkókò kàn wọ́n mọ́ tí wọ́n ní wọ́n pa ẹ̀yìn tèkó tí mo rí bá sọ̀rọ̀ ju o tẹ́ gbà pé kò sí bó ṣe ń lọ àròyìn kankan kò kàn wá ó kọ́ gbogbo wa di ó kàn wá jẹ́jọ́. ẹ ṣé mà ẹ ṣé thank you in conclusion I want you to acknowledge and appreciate Professor Banji Akintoye. He's a father, he's a good leader. Wọ́n sì tí mo fẹ́ kẹ́ mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kó orí ọ̀pọ̀lọpọ̀ lọ wọ́n sọ pé táwa lóyìnbó la fẹ́ da ogbó ìlú ti fẹ́ kọ́ divide ara ẹ̀ akọ̀dẹ̀ ń sọ síta ní ìlú ti divide ara ẹ̀ nígbà yẹn sọ ní àsìkò yìí 4% PhD holder ní ìlú Amẹ́ríkà Nigerians ni Nigerians are the top leaders in America in terms of education. But kí ló ṣe fún wa? Wọ́n gba education lọ́wọ́ wa, gbogbo àwọn tó kàwé wọn ò lè ríṣẹ́ anything. So we have to come out for you guys. We know you cannot talk. We are coming out and we are representing you in different ways. Kudos to Baba wa Banji Akintoye. Thank you. Because I mean, kí la lè ṣe without him? These men, I mean, even though pẹ̀lú age wọ́n jáde, they are working under the camera. And they're working the modalities for us in order for us to achieve this. So we have to give them kudos. Bàbá wa Wọlé Ṣóyínká, Bàbá wa Banji Akintoye àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n rìn ìrìn fún ilẹ̀ Yorùbá ní o. Èmi ò wá láti wá dá ọkọ̀ àwọn tó wá ba ìlú Nàìjíríà jẹ́ o, ṣùgbọ́n Ọlọ́run mọ nọ́mbà everyone of them. Thank you, man. Really appreciate. Thank you. God bless you. You can see that our sister really talk and she talk at length. Adúpẹ́ fún Ọlọ́run mo fẹ́ lọ sí ọ̀dọ̀ brọ́dà mi kan òyìnbó pọ̀ nú ọ̀rọ̀ wọn obìnrin lágbára wọ́n ní kí n kọ́kọ́ lọ àwọn brọ́dà mi yẹn wọ́n ní kí n kọ́kọ́ lọ máa padà wá sọ́dọ̀ brọ́dà mi náà nítorí obìnrin lágbára mi ìdí ìfẹ́ jẹ́ kó dẹrù mi síta l'Amẹ́ríkà ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n dá wa lóhùn ọmọba. Ok, brother ni wọ́n pe ọ̀gá mi náà ni ọ̀gá mi ọmọọba ló pàṣẹ fún mi mo dẹ̀ gbọ́dọ̀ dá wọn lóhùn ṣẹ́ tí rí. a ní àlejò kan tá a ti fẹ́ interview this is Mr. Noah he will introduce himself from New York. Yeah, Mr. Noah, you are welcome. Ọmọ Yorùbá ní ẹ káàbọ̀ sí gbègede ODTV and radio. So adúpẹ́ pé ẹ̀yin náà bá a darapọ̀ mọ́ wa mo fẹ́ jẹ́ kí ẹ bá a sọ̀rọ̀ ní ṣókí nǹkan tí ẹ rí lẹ́nìí àti àmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn èèyàn wa ní àpapọ̀ ní àkótán tó jẹ́ nọ́mbà 3 ní pé mo fẹ́ jẹ́ kí ẹ bá a dúpẹ́ lọ́wọ́ bàbá wa lídà wa bàbá Professor Banji Akintoye. You have the floor, sir. Professor Banji Akintoye, a rí ọwọ́ yín a sì rí iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe àkú àfọmọnìyàn ṣe àdẹ̀kùkù a rí gbogbo iṣẹ́ tí ẹ̀ ń ṣe a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ara àgbàlagbà tẹ́ fi ń ṣe Ọlọ́run á bá wa fún yín ní okun àti agbára Olúwa máa dúró tì ojú àgbéwà ìgbé ọ̀dàlẹ̀ ní bíbá yìí ní èní ní United Nations a dúpẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n dìde wọ́n tú yáyà èrò pọ̀ èrò lọ tì èrò tí lógún wọ́n bolẹ̀ ayálù wọn ẹ̀rù bà wọ́n wọ́n gbọ̀n wọ́n sá wọlé wọ́n tún sá jáde wọn ríbi tán fẹ́ tì wá sí bọ̀ àwa ti dúró sórí kámẹ́rà fún wọn àti tẹ̀ sí wọn lójú a lọ síwájú United Nations a ké pé ìjọba àgbáyé United Nations pé kí wọ́n gbà wá ní ọwọ́ ìjọba bandit àwọn Fúlàní terrorist tí wọ́n ń rèpù àwọn obìnrin wa tí wọ́n sì ń pa àwọn ọkùnrin wa tí wọ́n sì ń pa àwọn farmers wa àtàwọn entrepreneur tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá dá iṣẹ́ sílẹ̀ àti àwọn ará ìlú land grabbing òun ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ fẹ́ sọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà di ìjọba terrorist àwa fi àkókò yìí a fi ké pe United Nations a fi ké pe all world organization Amnesty International
everybody, gbogbo yín pátápátá la pè. We are begging you to come to our rescue. Abẹ́kẹ́ wá sí rescue wa, abẹ́kẹ́ wá gbà wá sílẹ̀ lọ́wọ́ bandits tó wà ní Nàìjíríà, abẹ́kẹ́ wá gbà wá sílẹ̀ ní ọwọ́ ìjọba Buhari amúnisìn. Àwọn ò níbọn, àwọn ò lágbára, àní kankan ta fẹ́ lọ, Ọlọ́run ọba nìkan là wá gbójúlé. Ọlọ́run ọba nìkan la gbójúlé. United Nations ẹ wá gbà wá dá sọ̀rọ̀ yìí. Ìjọba Amẹ́ríkà ẹ wá bá wa dá sọ̀rọ̀ yìí. All international organizations ẹ wá bá wa dá sọ̀rọ̀ yìí. Meeting United Nations ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀gá mi ní kẹ́ máa bá fi ọ̀gá mi ọmọ ọba ọ̀gá mi ní wọ́n ní ọ̀hún ní pé kí àwọn tòkè òkun yìí kọ́ máa gbóyìnbó díẹ̀díẹ̀ kẹ́ máa bá fi òyìnbó yẹn sí Yorùbá náà máa wọlé. We are calling on the United Nations organization and every international organization to come to our aid in Nigeria against the current Nigerian government, Buhari government in particular, who is using the bandits and who is using the terrorist system to intimidate and terrorize Nigerian citizens, to push them away from their farmland. In order for them to grab their land, they are killing the people in the village, they are killing our farmers, they are killing our men, they are raping our women, and they are destabilizing our people. They are destabilizing Nigerian citizens from the north down to the middle belt and down to Yoruba land. We are calling on the United Nations to come to our aid, to come to our rescue, to come and rescue us, to come and save us from the bandits, from Buhari terrorist organization who is aligning the terrorist men in the name of amnesty. They are aligning them into Nigerian military to infiltrate and to corrupt our military system. We don't want that. We want the United Nations to come to our rescue now. To be forewarned is to be forearmed. Okay. We have tell you now, before they turn the country into a terrorist nation, they are now empowering the terrorists by technically bringing them into the military, signing them into the military legally. That is illegal terrorism. Illegally terrorism. We want you, United Nations, to stop this movement now. That's a nice one. We are calling on you to stop this movement now. This is a trick. This is the game that they are using. We see it ahead. We are speaking up. We are coming out. We are facing the press. We are facing the atmosphere. We are cutting their game in the middle, and we are exposing it. Now you have been told, you have been called upon. Now it's up to you now to come to our rescue on time. We know you love us. We know you like us. We know you are united. We know you want the peace in Africa to unite now and forever. We want referendum. We want self-determination. We want Yoruba nation. We want self-determination. We want to stand on our own. We are done with the forced marriage of 1914. 1999 Constitution is a scam. 1999 Constitution is a fraud. The state that is producing income to the Nigerian economy, the Lagos, the Middle Belt, the Oduduwa, the Igbo land, they are the one working, but the Fulanis are the one that is eating the fruits of our labor. So thank you. Stop. So sorry for cutting you. Can you give kind of advice for people to turn out tomorrow, because we still continue tomorrow? So I would like you to advise our people, the Middle Belt, the Igbo, the Shekiri, the wherever, the Yorubas, to come out, because we are still expecting more than this tomorrow. September 14, 2021 is the next day up until September 24 of 2021. We want you to come out en masse, all Nigerians, Middle Belt, South. It doesn't matter the language you speak. We are moving with one love. There's no sentiment against anybody. We want you to come out en masse for our self-determination. For our self-determination,
The self-determination movement is what we are here for. We want you to come out en masse tomorrow. We'll be here every day. If you come 4 a.m., you meet us here. Okay, when you are leaving by 8 p.m., you will still leave us. So what's the name again, my brother? My name is Noah Sanusi. Noah Sanusi. Yes. He's a very good brother. He's committed in this struggle. He too dedicates his time, his hours to join us here, and we're really happy that we have him around. By tomorrow, we'll still see more of him. Ẹ ṣé gan, mo kí gbogbo ilé o. Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyá mi kan wà bí a jọ ń gbé kámẹ́rà látàárọ̀. Iṣẹ́ yẹn ní agbára, but a dúpẹ́ fún Ọlọ́run. Àwọn kan béèrè lọ wípé Arole òun lọ láti Mary òun lọ sí ẹ lọ láti fún ẹ ó mọ ẹ tó máa lose mo ní mi lose owó. Mi ò lose owó, ẹ̀yin lẹ rò wípé mo lose owó, mi ò lose owó. So ìyá mi yẹn wà ń bí, mo fẹ́ jẹ́ kàn náà wọ́n náà tí wọ́n gbìyànjú bíi tèmi náà, mo fẹ́ jẹ́ kàn náà bá wa sọ̀rọ̀ kan àbí méjì sí nǹkan tí wọ́n rí. Wọ́n á bá wa sọ̀rọ̀ nípa wípé encouragement fún àwọn èèyàn wa láti jáde mọ́. We need more people, and then number 2 ní pé kí wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá tí ó kó wa jọ, adarí alàmọ̀ Professor Banji Akintoye, kí wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ wọn náà. So sister mi, yeah, you can mention your name and let us meet you. So mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo orí tó péjọ, a lè dúpẹ́ lọ́wọ́ bàbá Banji Akintoye, Professor Banji Akintoye, for the vision láti kó wa kúrò nínú captivity tá a wà. A lot of people wọ́n mọ̀ wípé inú captivity la wà nílùú Nàìjíríà, but we thank God fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n tètè bẹ̀rẹ̀ activism yẹn, tí wọ́n dẹ̀ ṣe the right thing tó yẹ kán ṣe nípa tí wọ́n fi lọ sí United Nations to make us being registered. So on this struggle tó ń lọ lọ́wọ́, gbogbo ọmọ Yorùbá nílé lóko la pè wípé we really need to rise to the occasion so that our race will not be extinct, because ìparun. Madam, ẹ má bínú, ṣe rí òyìnbó yẹn wọ́n sọ ẹnìkan náà sọ extinct yẹn. Can you extinct yẹn ó mì pé tí nǹkan bá wà tó bá yá nǹkan yòó ní sí mọ́. God bless you ma. So that Yorùbá race kò ní di nǹkan tó máa parẹ́ nílùú Nàìjíríà. Tó a mọ̀ pé Yorùbá wà ní Brazil, wọ́n wà ní Ọ̀yọ́túnjí, ní Carolina, ní South Carolina níbí báyìí ni wọ́n wà káàkiri. Àwa ní kọ́kọ́ ní Yorùbá. Ọ̀yọ́túnjí ló ń pè wọ́n wà. Yeah, Ọ̀yọ́túnjí ní America níbí báyìí. Wow. It's a very big, it's a massive community ní America ní. So kí ló wá ń ṣe àwa tá máa sọ pé owó ta fẹ́ lose? It's a lot of people. Ṣẹ́nìkàdì wa tó wà níbí báyìí, ìgbà tí wọ́n wá fún Washington rally yẹn, he just did a surgery nígbà yẹn. Àwọn àti mọ́mí bẹ̀ ni wọ́n jọ wá. Mo rántí fèsì wọn, àjọ wa bẹ́ẹ̀ ni, mo rántí wọn. Dáàdì wa nìyẹn o, we are together in this year. He's here for people to know wípé kò kí n ṣe ṣeré-ṣeré. We are not even compare pé iye téèyàn fẹ́ gbà nínú owó, gbogbo alámọye tá máa lose from the jobs for coming out. Ta kò kúrò níṣẹ́ wa ta wá, apart from owó ọkọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. But we really need to encourage the people that are in New York City that they should come out. Báwo lèèyàn ṣe máa wá láti Texas, wọ́n wá láti Florida, wọ́n wá láti Chicago, wọ́n wá láti 198 l'hôtel ìtàfẹ́ fún mi, 198 per night. Ó bá a máa ṣe. So àwa Yorùbás tí ò fẹ́ kí Yorùbá kó lọ sí ìparun, that doesn't want us to go into extinction. Bóyá wọn mọ extent nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, but we cannot see it. Ibi tí mo ti ń ṣe fídíò láàárọ̀ yìí, mò ń sunkún ni, very bitter cry. With the air, bó ṣe gé orí àwọn ọmọ kéékèèké yẹn, wọ́n gé orí wọn, wọ́n tún kó pọ̀ sójú kan. So wọ́n ní èèyàn kì í la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó kò wọ̀. Ẹ má jẹ́ ká la ojú wa sílẹ̀ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí ìran wa. Ọ̀rọ̀ ọ̀ràn là ń sọ o. Even nínú Bíbélì fi ọwọ́ sí, wọ́n fi gbogbo ara sí, that people should fight for their race. Wọ́n sáwọn òṣùwájú dẹ̀ ṣe nìyẹn. So why not our own people? Why are they afraid?
Why are they so myopic in their thinking? Don't rò pé àwọn tó ń wá Yorùbá nation tó mọ̀ nǹkan tí wọ́n ṣe. And the only thing tó lè save wa nísìn because terrorism ó ti wọ̀. The only thing tó lè save wa ni pé ká yára wa sọ́tọ̀. Jàgò lọ́nà ni pé a kì í ṣe Nàìjíríà. A lè guard border wa. So I dúpẹ́ lọ́wọ́. Thank you, man. I really appreciate. Mọ́mí wa ẹ ṣé gan Ọlọ́run wà pẹ̀lú. Gbogbo alámọ̀délẹ̀ rírí o. Wọn ò ní wẹ́nì kankan tì lágbára Ọlọ́run. Bàbá olóyè Gbowó ṣá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agitators wa. God bless you. Gbogbo àwọn commentators wa. God bless you. Gbogbo medias wa. Now, in conclusion, because you're one of the active in this struggle, and kí ni àmọ̀ràn tẹ́ máa gba àwọn èèyàn wa when it comes to group, a different group and different groups? Ṣẹ́rí, yes, groups. Ṣẹ́rí Yorùbá, a máa ń like ká jẹ́ pé àwa láṣíwájú. Ṣó ti yé yín? Ó yẹ ká pọ̀. Groups tó wà ní Amẹ́ríkà tèmi mọ̀, we are more than 400 groups. Yeah, like you said, I'm one of the foremost people tó bẹ̀rẹ̀ tó bá wọn bẹ̀rẹ̀. Lọ́dún mo jẹ́ bèrè question yẹn lọ́wọ́ yín. Can you imagine pé mi ṣe sí ní group mi ṣe one position, I'm not looking for anything. That's it. Bọ̀ ń sìn nǹkan kan ní pé ẹ jẹ́ kí a gba òmìnira. Òmìnira kọ́ bá a fi pò sílẹ̀, kọ́ bá a fi ẹgbẹ́lẹgbẹ́ sílẹ̀, kọ́ jẹ́ ká sowọ́pọ̀. Bá máa ń ṣe ẹgbẹ́ yẹn, gbogbo ẹgbẹ́ we are supposed to be under one umbrella. And owó tí à ń ná sí àwọn ẹgbẹ́ kéékèèké yẹn is a lot compared to under one umbrella. Under one umbrella la wà ní gbogbo nǹkan ó máa níyànjú kíákíá. Ṣé rí ìyá tẹ̀ ń wò ń bẹ̀ yẹn ọmọọba ìgbà tí agitation yìí bẹ̀rẹ̀ 6 months ni woman yóò fi lọ sí iṣẹ́. Confirm. Mi mọ̀ bóyá àwọn èèyàn mọ̀ oṣù 6 ni kò fi lọ sí iṣẹ́ rárá. Because ó rò pé nǹkan kékeré ni ìgbà tó yá sí wọ́n bẹ̀rẹ̀ kí lẹ sí ń pè ojú àcb yẹn wọ́n bẹ̀rẹ̀ kò lè lọ bí iṣẹ́ nígbà tó yá. But people that are close to her, I mọ̀ pé she really sacrificed that. It's okay. And a lot of people too. Ẹ ṣé Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣé ma, I really appreciate you. Ẹ ṣé ma, ẹ ṣé gan, thank you ma. Adúpẹ́. Mo mú ẹ bá mú kámẹ́rà ẹ̀kọ́ máa ṣe mo wá tíkẹ́ẹ̀tì ẹ̀mọ́ ẹgbẹ́ tó máa rí ti láìfù mi. Ẹni sùn wọ́n ṣe láìfù mi wọ́n wo gbogbo ẹ̀ máa ṣe ẹ̀kọ́ máa ṣe ọ̀hún ìwọ̀n láìfù mi. Ìyá mi ń bọ̀ ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì yẹn tó ń bá rí wọn lè gbé mọ́tò mi jáde. Wọ́n ìgbélé àwọn ti fún ìyàwó mi tèmi wọ́n ní káàmì ìjọ lọ gbé ni òun ni mo sọ pé káàtọ̀ bàbá ló lọ sí. Ìfẹ́ mọ bí tíkẹ́ẹ̀tì yẹn kan ṣe rí mọ́. Mọ bí tíkẹ́ẹ̀tì yẹn ṣe rí. Ṣé kí n fún yín ní tọ̀dọ̀ mi ní kẹ́ẹ̀dẹ̀ ni? Bí a fi hàn yín bó ṣe rí. Ẹgbàá ẹjọ́ kí n fi hàn yín bó ṣe rí. Ó ní bó ṣe rí ni. Máa kọ́mọ̀. Bó ṣe rí ni. Ẹ̀kọ́ ṣó ẹ̀ sí àwọn ìjọba ẹ̀kọ́. Ẹ lè gbé mọ́tò yín jáde mọ́ ni àwọn lè gbé mọ́tò jáde lóò wọ́n fẹ́ yẹn ní sùúrù láì sí lára. Ẹ bá kọ́ máa ṣe iṣẹ́ mi ní sọ̀rọ̀ báńkì. Ok, kí n kàn bá yín rò mọ́. Ok, ṣé kí interview dájú? Ẹ lè interview. Ẹ máa mọ̀ lọ́jọ́ ok. Yeah. Daddy Fadu Ọmọgòrè Ọláìzẹ. Daddy about Yoruba Nation. Ẹ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ àti bí ó ṣe yẹ kí àwọn èèyàn kí wọ́n ní ìtara for the cause of this struggle. So we have a lot of people online. We have over 500 people online. Anyway, my thanks go to Professor Banji Akitoye nípa iṣẹ́ tí wọ́n ṣe lórí àti gba ìlera ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ àgbàlagbà wọ́n dẹ̀ struggle pẹ̀lú ẹ̀. Ọpẹ́ fún Ọlọ́run ọba kọ́lọ́run bá dẹ́nu wọn sí. Àmín. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho tó jẹ́ kí gbogbo àwa tá jẹ́ ọmọ Yorùbá tó liberate gbogbo ọmọ Yorùbá láti jẹ́ ká mọ̀ pé ó yẹ ká jáde láti lè gba ara wa kalẹ̀
lọ́wọ́ orílẹ̀-èdè amúnisìn tamọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìyà yìí pọ̀ jù. Àwa tá a wà ní diaspora ó dàbẹ̀ ní pé à ń rí oríṣiríṣi gbogbo nǹkan tó ń lọ nílé ju àwọn tó wà ní ilé lọ, nítorí pé gbogbo nǹkan a lot of things ni wọ́n ń bò fún àwọn tó wà nílé tí ò jẹ́ kán mọ̀ yìí pé nǹkan ṣe wọ́n ní ilẹ̀ Nàìjíríà. So mo fi àsìkò yìí rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà, gbogbo àsìkò yìí rọ gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà kí gbogbo wọn kó jọ kí wọ́n sọ́pọ̀tì ìjàgbara Yorùbá nation tá wà lẹ́nu ẹ̀ yìí. Àwa tá wà ní diaspora a sùn rárá. Tẹ́ bá wo ohun gan ẹ rí pé ohun gan ti fẹ́ ha. Ẹ jẹ́ ká jáde káwa náà ká support. Tí wọ́n bá ti ń gbébò wá ẹ má jẹ́ ká dìbò fún wọn o. Wọ́n ń gbébò gọ́vnà wá ìbò presidency tó bá ń gbé wá ẹ má jẹ́ ká dìbò fún wọn. Ẹ jẹ́ kí gbogbo wa ká fi ọkàn sí pé Yorùbá nation yìí òun la fẹ́ support, a fẹ́ lọ nílò wa, nítorí pé tá a bá lọ oríṣiríṣi àwọn natural resources kan àlùmọ́ọ́nì la ní ní ilẹ̀ wa tó jẹ́ pé a lè fi dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A ní gold tí wọ́n pè ní kùsà, a ní oríṣiríṣi nǹkan bí epo, a ní silver, a ní diamond, a ní oríṣiríṣi nǹkan ní ilẹ̀. Kódà àwọn èròjà tó fi ń ṣe cement ọ̀dọ̀ wa ló wà. A ní omi, a ní oríṣiríṣi gbogbo nǹkan tó jẹ́ pé a lè fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Mo ń bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ́pọ́tì Yorùbá nation yìí. A mọ̀ pé kò easy fún yín láti ní pé bóyá ní Nàìjíríà o oníkálukú lè sọ̀rọ̀ wípé ẹ jáde kẹ́ bẹ̀rẹ̀ sí ní ẹ fẹ́ ṣe, ṣùgbọ́n ẹ fi ọkàn yín ṣe. Ẹ ṣe bí ẹni pé bó rọ́wọ́ mi ò rínú mi, òun ni kẹ́ fi bá a ṣe ọ̀rọ̀ Oduduwa nation yìí. Ẹ jẹ́ ká lọ nílò wa láìpẹ́ láì jìnà. Ó dá èmi lójú o wípé a máa jàjà yìí, a máa jà lájà yìí, a dẹ̀ máa gba Oduduwa nation yẹn. Wàhálà yẹn náà ló gbé adé United Nations lénìí. Níbi tá a wà lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde àtòyìnbó àtàwọn aráàlú mi tí wọ́n sọ̀pọ̀tì wa. Kí ló dé tí àwọn ọmọ onílùú tá a lè jáde ká sọ̀pọ̀tì ara wa? Mo fi àsìkò yìí mo fi rọ gbogbo ẹ̀yin ọmọ Oòduà nílé lóko nírìn àjò kí gbogbo yín kẹ́ jáde kẹtúyáyá kẹ́ wá sọ̀pọ̀tì wa ní Nàìjíríà. New York tá wà yìí. Ní New York tá wà yìí, ẹ̀yin tẹ́ wà ní New York ẹ sọ̀pọ̀tì wa lọ́la o. Ẹ jáde kẹ́ sọ̀pọ̀tì wa. Ẹ̀yin tí ẹ bá mọ̀ yìí pé ẹ rí àyè láti wá, ẹ jọ̀ọ́ ẹ wá sọ̀pọ̀tì wa fún ọ̀rọ̀ Oòduà nation yìí. A ṣe ṣe fún wa o. Ọlọ́run á fún wa ní Yorùbá nation yìí, á fún wa gbà láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé o. Ẹ ṣeun gan, mo dúpẹ́ pé àwọn èèyàn wa náà wà níbí rẹpẹtẹ tí wọ́n darapọ̀ mọ́ wa. Àti ìkúrò bí o, wọ́n pè wá pé kí a wá àdírẹ́sì àwọn press tí ó wà ní United Nations. So a wà lọ́nà báyìí tí bóyá bọ́bábì tí bá ti débẹ̀ mo tún lè padà wá sórí ìkànnì yìí nítorí kìíní ibi la wà o. Ẹ ti lè máa rí gbogbo wa bí ẹ ti lè rí UN ni o. A wà lábúlé o, a wà níbì kan ibi àti parọ́ o. Live and direct ni, live and direct. A wà ń bí pẹ̀lú yín lágbára Ọlọ́run. Àwọn tún máa fún yín àyíwá ń bì. Aago mélòó ló lù ń bí? Aago 4 ló lù, ó kù ìṣẹ́jú 5. Ní ilẹ̀ Yorùbá ó jẹ́ aago 9. Ilẹ̀ ò tí ì ṣú, ilẹ̀ ṣẹ̀ mọ́ ni. Àtúpadà sórí ìkànnì. Ẹ ṣé gan, ọmọ adúpẹ́ o.